alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ làbọ̀rú ẹ làbọ̀yè aleluya o, èmi ọmọ yín náà ni Dr. Ọmọ-Ọ̀dọ̀ Àgbà. Mojúbà kọ́dá mojúbà ṣẹ̀dá mojúbà lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè ọba tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. Olúbíkí mojúbà lọ́wọ́ rẹ o, ọ̀sà ìbíkí mojúbà lọ́wọ́ rẹ o, mojúbà lọ́wọ́ bàbá tó bí mi lọ́mọ ara mi sùn ọlálé. Mo kí gbogbo ayé ènìyàn mi lórígun mẹ́rin gbogbo àgbálá ayé tẹ́tí sí èmi Dr. Ọmọ-Ọ̀dọ̀ Àgbà. Mo kí ọkùnrin o, bẹ́ẹ̀ ni mo kí obìnrin o. Ọlọ́run ọba Elédùmarè kò ní fi wá sílẹ̀ o, mo sì júbà lọ́wọ́ ẹ̀yin tó láyé o. Lónìí mo fẹ́ yọ̀ǹda iṣẹ́ kan fún ẹ̀yin ènìyàn mi lónìí tá a mọ̀ sí gbẹ́rẹ́ ẹ̀yọ́nú ayé, gbẹ́rẹ́ ẹ̀yọ́nú aráyé. Ẹnìkan ló mẹ́sẹ̀jì mi wípé Ọmọ-Ọ̀dọ̀ Àgbà, ẹ ṣeun adúpẹ́ lọ́wọ́ yín, ẹ ti fi iṣẹ́ ẹ̀yọ́nú ọlọ́ṣẹ́lẹ̀ tí ò lóǹkà, ẹ ti fi ẹlẹ́burẹ́lẹ̀ tí ò lóǹkà, kódà ẹ ti fi onípara rẹ́lẹ̀ tí ẹ ò lóǹkà. Ẹ dákun ẹ bá wa fi onígbé rẹ́lẹ̀ lẹ̀, èmi ní àwọn nífẹ̀ẹ́ sí gbẹ́rẹ́, ẹ dákun. Mo ní ẹ má wọ́rí, ẹ má jẹun dá fún yín lórí WhatsApp ń bí, ẹ jẹun ṣe prógráàmù ẹ lọ́la, kò ní jẹ́yìn nìkan lẹ́ ò jàǹfààní ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lè jàǹfààní iṣẹ́ náà. Bá ṣe mọ̀ wípé Ọlọ́run ọba tó láyé, olódá ewé olódá egbò, ó sì ló dá gbogbo nǹkan ní tẹ̀léńtẹ̀lé. Ẹ jẹ́ ká pé kábíyèsí Ọlọ́run ọba. Ẹ̀yọ́nú gbogbo alamọ tó ń pè ní ẹ̀yọ́nú, ẹ̀yọ́nú lọ́ba ògùn, bí mo ṣe máa ń sọ. Ṣùgbọ́n ògùn tẹ́sí ń wò yìí, orígun oríṣiríṣi ló pín sí. Bá a ṣe ní àṣejẹ ẹ̀yọ́nú ní ọṣẹ ẹ̀yọ́nú wà, ẹbu ẹ̀yọ́nú, ìkóbẹ́rẹ́ ẹ̀yọ́nú gan tí yẹn mọ jù sápò, èyí para ẹ̀yọ́nú gan, kódà èyí tí ò fi mọ ara ìdodo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti gbẹ́rẹ́ yìí. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wo àwọn nǹkan wọ̀nyí, Ọlọ́run fi àlùbáríkà sí púpọ̀. Ṣùgbọ́n lónìí mo wá fẹ́ yọ̀ǹda ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mo ti yọ̀ǹda ẹ̀, ṣùgbọ́n mi ò rò pé mo ti yọ̀ǹda gbẹ́rẹ́ ẹ̀yọ́nú rí, mi ò yọ̀ǹda rẹ̀ rí. Mo wá fẹ́ yọ̀ǹda rẹ̀ fẹ́yìn ènìyàn mi lónìí, kẹ́ lọ ṣe iṣẹ́ náà, iṣẹ́ tó dájú gidi gan ni. Bàbá ṣe iṣẹ́ yìí gbogbo ayé ní ò mọ yọ́nú sí wa. Oṣó ni, àjẹ́ ni, èmèrè ni, obìnrin ni, ọkùnrin ni, ọmọdé ni, àgbàlagbà, dandan ni, tipátipá wọn ò mọ nífẹ̀ẹ́ wa, wọn ò sì mọ yọ́nú sí wa. Èmi Ọmọ-Ọ̀dọ̀ Àgbà mo sọ bẹ́ẹ̀. Báwo ni a ó ṣe ṣe iṣẹ́ náà? Báwo ni a ó ṣe ṣe? Báwo ni a ó ṣe ṣe? Ẹ bá mi lọ wa egbò ewé rẹ́rìn-kòmí, egbò ewé rẹ́rìn-kòmí tá a mọ̀ sí míesú, ajíwewú, apàṣà. Tó bá dé bẹ́ẹ̀ mọ̀ pé ní àwọn orúkọ tí mo dákọ̀ yẹn, rẹ́rìn-kòmí ni kẹ́ ẹ pé. Ẹ jẹ́ ká gbẹ́, ẹ jẹ́ ká wa àwọn egbò ìdí rẹ̀ tá a mọ̀ sí rúùtù, àwọn ẹ̀ka ìdí ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká ra wa díẹ̀ níbẹ̀. Ẹ jẹ́ ká wá já ewé rẹ̀ náà níwọ̀nba. Ẹ jẹ́ ká lọ síbi tí ewé origin wà. Ẹ jẹ́ ká gbẹ́ ilẹ̀, ẹ jẹ́ ká wa egbò rẹ̀ díẹ̀. Ẹ jẹ́ ká tún já ewé origin náà níwọ̀nba. Ẹ jẹ́ ká lọ wá, ẹ jẹ́ ká lọ ra orí àparò kan pẹ̀lú odidi atare kan. Ẹ jẹ́ ká jó nǹkan wọ̀nyí, ẹ jẹ́ ká jó papọ̀. Tá bá ti jó papọ̀, ẹ jẹ́ ká fi sí gbẹ́rẹ́ ogbè ẹ̀yọ́nú sí ìfọ́pá wa méjèèjì. Èjì ogbè ló ń jẹ́ bẹ́ẹ̀, ń jẹ́ ogbè ẹ̀yọ́nú. Ẹ jẹ́ ká sí èjì ogbè ẹ̀yọ́nú kan sí ibi bí. A ó tún sí ibi bí. A ó fi sí gbẹ́rẹ́ èjì ogbè, a ó wá fi ẹbu náà, a ó fi rá. Ẹbu tó bá ṣẹ́kù, ẹ jẹ́ ká dà sí ẹnu, ẹ jẹ́ ká la. Pé iṣẹ́ yìí èèyàn méjì sí mẹ́ta lè lò ó, kó mọ́ ju méjì sí mẹ́ta lọ. So gbẹ́rẹ́ ẹbu tó bá ṣẹ́kù, a lè la, tó bá wù wá ni o, tó bá sì wù wá lè fẹ́ dànù. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa o, ayé á máa yọ́nú sí wa o, àwọn tó ń lé ayé ò ní bínú sí wa o. Èmi ọmọ yín náà ni Dr. Ọmọ-Ọ̀dọ̀ Àgbà, mo ń lọ mọ̀ tó ń padà bọ̀ o, ó dìgbà kan náà.